Ẹ kú dédé wò yìí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Ẹ jẹ́ ẹ sọ nǹkan tí àwọn ọmọ diaspora ní, táwọn ọmọ òkè bí yìí ní, táwọn òkè ọ̀lún ò ní. Àwọn ọmọ tó ń gbé ní diaspora wọn, àwọn obìnrin wọn, wọn kì í ṣojú kòkòrò. Wọn kì í fẹ́ ọkùnrin nítorí owó. Ẹ rí i pé age gap tó máa wà láàárín ọkọ àti ìyàwó wọn, ó pọ̀ ju 3 years ni. Wọn ò dẹ̀ kí ń, ò bá wà sọ́rún, kó wà sórí ní gold, wọn ò rí ẹ. Nǹkan ayé ò kí ń jọ wọ́n lójú. Wọ́n máa ń believe pé àwọn máa ń ṣiṣẹ́ rówó ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn tó dàgbà sílùú yìí àbí tó bí sílùú yìí, wọn ò kí ń fi gbogbo responsibility gbé sórí ọkọ. Nígbà míì, tán bá gbà ju ọkùnrin lọ gan, wọ́n máa ń gba kámú láti ṣe fọ́kùnrin ju bí ọkùnrin ṣe máa ṣe fún wọn lọ. Nígbà míì, tó bá jáde, tó bá fẹ́ ṣe patí, àwọn àtọkọ wọn jọ máa mówó pọ̀ ni. Ìyá wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà lè má ní irú ìwà tán torí wọn ò bí ìyá wọn síbí. Ìyá wọn gan lè wà greedy káwọn ọmọ má wà greedy. Àpá àwọn ọmọ tó bá dàgbà àbí tó bá bí síbí. Ìwà wọn gbà míì máa ń yàtọ̀ sí ìwà ìyá tó bí wọn gan. Torí pé ìwà tiwọn bí ìwà òyìnbó ló ṣe máa ń rí. Wọn ò kí ń wà greedy. Gbogbo wà sórí wà sọ́rùn yẹn kò kàn wọ́n. Wọn ò rí ẹ. Ó lè máa sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn tí ò bá kàn wọ́n, wọ́n máa shut down ni. Wọn ń dá sọ̀rọ̀ tí ò kàn wọ́n. Wọn ò ní sọ pé ìyá wọn bá lágbájá jà, àwọn náà máa bá jà. Wọn ò kí ń ṣe. Ìgbà míì gan, tó bá pè wọ́n sí nǹkan tí wọn ò ní interest ni. Wọn ò kí ń ṣe. Àwọn tó bá ní ọmọ obìnrin nílùú yìí wọ́n á mọ nǹkan tí mò ń sọ. Ó wá dì kí ọkùnrin kó tó fi nǹkan kékeré tàn wọ́n dó. Tó bá fẹ́ dú ẹ, wọ́n fẹ́ dú ẹni not because of what you have to give them or what you have to offer. No. Wọ́n máa ń believe nínú ara wọn. Àwọn fúnra wọn máa ń fẹ́ mú value lọ sílé ọkọ. Wọn ò kí ń lọ with the aim láti lọ gba nǹkan tọ́kọ ti ní. Nítorí ẹ̀, tí ọkọ bá misbehave, wọ́n lè go any length with ọkọ yẹn. But wípé wọ́n wá dúró nídúró pé they want to become a liability to any man. They don't do that. Àwọn ọmọ ìlú yìí, wọn ò dẹ̀ kí ń ṣojú kòkòrò. You will never see them. Tó bá lọ sí Primark, tó bá lọ ra nǹkan láwọn ọmọ obìnrin ìlú yìí, wọ́n á rock ẹ̀ with pride. Wọ́n á lọ raṣọ ní Primark. Wọ́n á dẹ̀ rock aṣọ yẹn with pride. Wọ́n á lọ ra earring ní Primark. Ìyá mi ní earring, ìyá mi ní gbogbo ẹ̀ ó ní gold. Kò sí ìtó kàn wọ́n. Wọn ò fẹ́ mọ̀. They are not interested. Ní rí wọn kó fẹ́ ṣe nǹkan kan. Kó fẹ́ ṣe kíní ìyá mi ló ní eléyìí. Kíní kan máa láwọn ra báàgì kan ní 1 million. Báàgì tán bá láwọn ra 1 million. Wọ́n á sọ fún yín pé báàgì àǹtí àwọn làwọn lò. Wọ́n bá ya wọn á sọ fún yín, wọ́n live fake life. Wọn ò ní fẹ́ ẹni tó ní gap 10 years. Wọn ò ní fẹ́ láíláí. Láwọn ọmọ tó dàgbà síbí àbí tán bí síbí. Wọn ò ní fẹ́ láíláí. Wọ́n á máa gbọ́ náà wọn fẹ́ marry grandpa wọn fẹ́ marry ẹ̀gbọ́n wọn. Age mate wọn ní tán máa lè gbára wọn lọ́wọ́ gbára wọn nídìí. Wọn ò ní ṣojú kòkòrò. Ṣé rí àwọn òkè ọlọ́run yẹn, wọ́n lè do ajá nítorí owó. Wọ́n lè do ajá, wọ́n lè fìyà wọn, wọ́n lè dó bàbá wọn gan nítorí owó. Kò sí nǹkan tán lè ṣe nítorí owó. Nítorí fake life. Wọ́n lè máa dó ìkòkò nítorí fake life. Wọn ò ní integrity. Àwọn ọmọ ìlú ìtójóbìnrin ò kí ń parọ́. Tó bá fẹ́ pa wọ́n wá pa wọ́n ò ní parọ́ fún ẹ. They don't lie. Wọ́n ní conscience, wọ́n ní bẹ̀rù Ọlọ́run. Bó ṣe rí lókè lọ́hùn, wọn ò ní conscience, wọn ò ní bẹ̀rù Ọlọ́run kankan. Wọn ò believe nínú ara wọn gan débi pé wọ́n fẹ́ believe nínú èèyàn. Àwọn ọmọbìnrin òkè lọ́hùn, wọn ò believe nínú ara wọn. Wọ́n believe pé báwọn ṣe wà láyé, àwọn ọkùnrin ń live fáwọn ni. Honestly. Rí àwọn ọmọ ìlú yìí, wọ́n á sọ fún yín pé báwọn ṣe fẹ́ kí wedding wọn kó ríre o. Wọn ò ní kí ìyá wọn lọ jẹ gbèsè ṣe wedding fún wọn. Ìjọ wedding wọn tẹ́ bá rí aṣọ fitting náà máa ń wà after. Wọ́n ń wà after ni. Wọ́n wà after pé kẹ́ elaborate nǹkan àbí kíní kan. Fitting ni tó bá ti ní fitting lára wọn. Wọ́n dẹ̀ ní ọpọlọ. Wọ́n máa ń mọ̀wé. Àwọn yẹn tó ń tẹ́ empty head wọn gan. Wọ́n á tún sì máa ṣakọ. Ambition táwọn yẹn máa ń bá lọ sílé ọkọ, àwọn tó wà lókè lọ́hùn. Ambition pé bọ́kọ bá lè kú kó kú ni káwọn jogún. Àwọn bíbáyìí. Ambition pé àwọn gan fẹ́ mú nǹkan dání lọ ilé ọkọ ni. Ìmí ní masters 2, ó ní 3.
èmi ń ṣiṣẹ́ níbi tó dáa ju ọkọ ẹ̀ lọ nílùú yìí. I'm telling you. So ìyàtọ̀ àwọn ọmọ ìlú òyìnbó ó ń yàtọ̀ sí àwọn ọmọ Nàìjà. Ẹ lè rí irú Egungun of Lagos máa ń ṣe. Ẹ máa rí ọmọ ìlú òyìnbó kan tó máa ní bag 10 million ló ń gbé. Bóyá ó ń ṣe ìyàwó, bóyá òun gan ó ń náke. Wọ́n máa ń forí ara wọn pamọ́. Wọ́n máa ń bury pride wọn. Wọn ò ní fẹ́ àgbàlagbà nítorí owó. Wọn ò ní ta òbò wọn nítorí owó. Àwọn ọmọ òun yẹn máa ń ta òbò nítorí owó náà. Ẹ kí n rí àwọn ọmọ tí Egungun of Lagos máa, wọ́n yàtọ̀ síra wọn. Àwọn èèyàn òun yẹn á jalè. Wọ́n á jalè, wọ́n á dó ejò, wọ́n á dájá. Àwọn ọmọ ìlú òyìnbó ò ní ṣe. Wọn ò ní ṣe. Wọn ò ní ṣe. So ìyàtọ̀ mi ò sọ yìí tí mi ò sọ àwọn ìyá wọn gan, àwọn ìyá àwọn ọmọ ìlú òyìnbó lè yàwọ́ ju àwọn ọmọ wọn lọ. Torí ọ̀pọ̀lọpọ̀ ìyá wọn ò bí wọn síbí. Ó lè má jẹ́ gbogbo wọn o. Ọ̀pọ̀lọpọ̀ ìyá wọn ò bí wọn síbí. Àwọn ọmọ wọn náà bí wọn síbí. Tẹ bá gbé ìwà àwọn ọmọ wọn lẹ̀, àwọn ọmọ tó dàgbà síbí, àwọn ọmọ tó bí síbí, ìwà wọn yàtọ̀tọ̀ síra wọn. Ìgbà míì tí ìyá wọn bá ń pariwo gan máa gbọ́, no mom, wọn ò tiẹ̀ kí ń wà aggressive. Àwọn gan máa ń caution àwọn parents wọn tó bá ń pariwo sí wọn àbí tó bá ń pariwo jù. Àwọn ò kí ń wà aggressive, wọn ò ń ṣe wọn ò kí ń ṣe. Wọ́n yàtọ̀ completely. Tọ́lọ́run bá báwo ọkùnrin wáyé tó dá nínú wọn, tó dá nínú wọn, wàá tètè rise. Wọ́n yàtọ̀ gan. Wọ́n yàtọ̀. Wọ́n yàtọ̀ síra wọn, ẹ lè fi wọ́n wé. So tí bá ń sọ̀rọ̀ mo mọ nǹkan tí mò ń sọ. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní àwọn obìnrin ọmọ ìlú òyìnbó wọ́n yàtọ̀ síra wọn.